pè mí ó ní Bọ́lá má bí o torí tó bá fi bí ẹ̀jẹ̀ ló máa bí. Mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọn ò sin Ọlọ́run kan náà o, Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń sìn o. Ó lè nira fún ẹni tó ń gbọ́ mi láti gbà, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bẹ̀ òun lẹ gbọ́ yìí. Ó ṣẹlẹ̀ ní ìgbà tí mo sáfù náà ní gẹ́gẹ́ bí agùnbánirọ̀, mo lálàá. Inú àlá yẹn lológbò yọ sí mi. Ológbò tó yọ sí mi inú àlá, ológbò yẹn ó ga tó mi lóòrò gẹ́gẹ́ bí agùnbánirọ̀. Ṣé agbára wà ń gbà yẹn? Mo sì jẹ́ ọ̀dọ́, eégún wà. Ẹ bá rí gbogbo iṣan ara mi ń gbà yẹn nítorí pé mo ti jẹ̀ṣẹ́ rí. Iṣan ara mi gbà yẹn ó máa ń le ní ẹni tó dẹ̀ ti lọ sáàmì rí. So bí mo ṣe rí yẹn, bí mo ṣe kátó tó yẹn, tí mo ṣe jẹ́ ọ̀dọ́ tó yẹn, bẹ́ẹ̀ lológbò yẹn náà ṣe dìde mọ́ mi nínú àlá yìí. Ìgbà tí mo dé máa ṣiṣẹ́ ní báǹkì tí mo ti ṣiṣẹ́, wọ́n fún mi ní ilé, báǹkì yẹn fún mi nílé ní GRA. Now nínú ibi tí mò ń gbé yẹn, ibẹ̀ ni ológbò ti yọjú sí mi, ló bá sọ yìí pé kí n bì, gbogbo ohun tí mo ti jẹ kí n bì. Ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mí lọ́rùn, ológbò yẹn tẹ̀ mí lọ́rùn pé mo gbọ́dọ̀ bì. Wàhálà yìí pọ̀ jù nínú ojú oorun yẹn. Mo wá fẹ́ gbà tí mo rí pé wàhálà yẹn ti wá pọ̀ jù fún mi nínú ojú oorun, mo wá fẹ́ bì. Bíbì tí mo ní kí n bì yẹn, ni ohun yẹn wá sí mi, mi ò rí ohun tó ń sọ̀rọ̀, wọ́n pè mí ó ní Bọ́lá má bí o torí tó bá fi bí ẹ̀jẹ̀ ló máa bí. Nínú oorun yẹn lọ́hùn, mo gbóhùn yẹn, ara mi wá gbọ̀n, gbígbọ̀n tára mi gbọ̀n ni mo ṣe jí. Lẹ́yìn ìgbà yẹn báyìí ni wàhálà ti dé. Ọjọ́ kejì mo ṣẹ̀ tún wá bára mi nínú àlá. Inú àlá tí mo tún bára mi yẹn ní ọjọ́ kejì, nígbà tí mo ṣe àgùnbánirọ̀ yẹn náà ni mo wá rí pé nínú àlá yẹn mo bẹ̀rẹ̀ sí ní jẹun. Mo jẹ iyán nínú àlá yẹn, mo jẹ ẹran ìgbẹ́ nínú àlá yẹn àti ẹ̀gúsí tó láta dáadáa, mo jẹ gbogbo ẹ̀ nínú àlá yẹn. Nígbà tí máa jí báyìí pẹ̀lú àlá tí mo ti lá ní ọjọ́ kó tó di ọjọ́ yẹn àtẹlẹ́yìn, ìṣẹ̀lẹ̀ àyà mi ga. Àyà mi tó wá ga yẹn àti lè mí délẹ̀ àti lè mí dókè wá di wàhálà. So wàhálà yìí pọ̀. Gbà tí mo wá débi iṣẹ́, mo wá láti wá lọ sọ fún ọ̀gá mi ní pé ohun tó ṣẹlẹ̀ ń sìn ní pé kí n máa lọ sí hospital. Tí n bá ti dé hospital kan wò mí. Hospital ni mo lọ, wọ́n bá diagnose pé mo ní ulcer. Wọ́n ní ulcer nígbà àyà. Ulcer yẹn là ń wò lọ. Ulcer yẹn òun là ń wò lọ. A treat ulcer fún oṣù 6. Ulcer ò lọ. Wàhálà yẹn ló gbé mi kúrò níbi iṣẹ́ yẹn. Wàhálà mo wá bẹ̀rẹ̀ sí ní rù, mo ń gbẹ. Láti ìgbà yẹn lọ, àwọn àjẹ́ máa yọjú sí mi, oríṣiríṣi àwọn èèyàn máa yọjú sí mi lójú oorun. Nítorí pé mo wá rí pé mo bẹ̀rẹ̀ sí ní rù, mo ń gbẹ. Inland Bank, òun ni mo fẹ́ rántí. Inland Bank nígbà yẹn, Bauchi State ló ní Inland Bank. So ọmọ ọ̀gá mi dẹ̀ fẹ́ràn mi. A dẹ̀ ti parí nínú wàhálà yẹn, nínú ara mi tí ò yá yẹn ni mo parí sáfíìsì mi sí. Ṣùgbọ́n ẹni tó jẹ́ alákòóso báǹkì yẹn, nítorí pé mo mọ iṣẹ́ yẹn gidi gan, ó ti wá gbà mí. Ó ti gbà mí pé kí n máa báṣẹ́ mi lọ, mi ò ṣe kọ́pà mọ́. Ìgbà tí wọ́n gbà mí sí yẹn lára mi ò yá sí. Ní University of Jos tí mo ti ń lecture náà, àwọn náà ti permanent mi. Àsìkò tó permanent mi yẹn náà lára mi ò yá sí. Mi ò rí ara líle láti ṣiṣẹ́ yẹn. Àìní ara líle àti okun láti ṣiṣẹ́, mo ní pé kí n padà wá sí ilé láti Bauchi. Mo wá s'Èkó láti wá ọ̀nà àbáyọ láti lè jẹ́ pé kí àárẹ̀ yẹn kó lọ. So àárẹ̀ yẹn ni mo wà lára ẹ̀, ara wípé mò ń ṣàárẹ̀ yẹn la wà nínú ẹ̀. A lọ sílé aláfà, kò sí tí ò tá lọ bẹ́, aké gbogbo ẹ̀ kò ṣiṣẹ́. Nígbà tó dé stage kan, ìkanú àwọn ṣéwù tí mo lọ bá, àwọn àfáà tí mo lọ bá ló mú mi lọ sílé aláwo. Òun ló ṣe wá ló ṣe fi ẹsẹ̀ mi tẹ̀lé aláwo. Àwa bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri láti ilé aláwo lọ sílé aláwo. Ibẹ̀ yẹn náà ní pé okay, mo táwọn máa ṣe fún mi sí ni pé mo gbọ́dọ̀ jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ awo.
mo fẹ́ jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ awo yẹn. Òun ni mo bẹ̀rẹ̀ sí ní rí pé ọ̀nà tí mo fẹ́ gbà yìí kò rí lè jẹ́ ọ̀nà tó tẹ́ mi lọ́rùn, torí mo kóra nǹkan tó dúdú, mo kóra nǹkan bí ẹ̀mí òkùnkùn. So wọ́n ti introduce mi, wọ́n ti fi mí hàn olórí àjẹ́ gbogbo Ogun State. Olórí àjẹ́ Ogun State lásìkò yẹn òun náà ló ń control Lagos State. Wọ́n ti fi mí hàn olórí oṣó Lagos State. So olórí àjẹ́ Ogun State àti olórí oṣó Lagos State àwa pàdé ní Bariga. Ọjọ́ 7 làwọn wá fi sí láti lè fi mú mi wọnú ẹgbẹ́ ògbóni. Wọ́n wá ní pé kí n lọ ra ẹdìyẹ tí wọ́n ní kí n lọ ra yẹn, wípé ọjọ́ 7 o òun ni wọ́n máa fi gbé mi wọnú ẹgbẹ́ o, wípé tó bá ti di ọjọ́ 7 kí n mú adìyẹ yẹn wá. Ṣùgbọ́n adìyẹ tí kí n mú wá yìí adìyẹ yìí mo gbọ́dọ̀ fi ibi pa, kò gbọ́dọ̀ jẹun, kò gbọ́dọ̀ mú mi, mo gbọ́dọ̀ tọ́jú ẹ̀, ebi dẹ̀ gbọ́dọ̀ pa. Tó bá ti jẹun, tó bá ti mú mi, kò ṣeé lò mọ́. Mo wá ra ẹdìyẹ tó nígbá lẹ́yìn dáadáa, ẹdìyẹ tó da, tó tóbi, tí ò ṣàárẹ̀. Mo wá rà, mo fi ibi pa lọ́jọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún, ọjọ́ kẹfà. Ibi tí mo so wọ́n, ibi tí eku ò lè dé ni, ibi tí àárẹ̀ ò lè dé ni. Nígbà tó di ọjọ́ kẹfà lálẹ́ kí n tó lọ sùn, mo tún lọ wo adìyẹ yẹn níbẹ̀, ó sì wà ńbẹ̀ tí ò sí ohun tó ṣe. Ọjọ́ keje tí mo wá láti mú adìyẹ yẹn lọ kán lọ initiate mi kí n lè di ẹgbẹ́ awo. Láàárọ̀ kùtùkùtù ní aago 5 tí mo jí, mo lọ wo ẹdìyẹ yẹn ńbẹ̀, ẹdìyẹ yẹn sì wà ńbẹ̀, kò sí ohun tó ṣe, tó sì ń ṣe kóbókóbó dáadáa. Ìgbà tó máa fi di pé mo lọ wẹ̀ tí mo múra tán, ìjẹ́ kí n lọ síbi ẹdìyẹ, kí n dẹ̀ gbé ẹdìyẹ sínú báàgì, mo bá bẹ́ẹ̀ díẹ̀ tó ti kú. Wàhálà lélẹ́yìí. Ẹdìyẹ tí mo ti ń sìn láti ọjọ́ 7 sẹ́yìn tó sọ pé kò gbọdọ̀ jẹun, kò gbọdọ̀ mú, kò gbọdọ̀ ṣe nǹkan kan, òun náà dẹ̀ máa ní láti gbé mi wọnú ẹgbẹ́ awo. So ẹdìyẹ yẹn bí mo ṣe wá múra tán kí n dẹ̀ gbẹ́dẹ̀ sínú báàgì, ẹdìyẹ bá ti kú. Ẹdìyẹ tó ti wá kú yẹn mi ò wá mọ ohun tí máa ṣe mọ́, nítorí pé mo nígbàgbọ́ wípé wọ́n ti sọ fún mi pé ẹdìyẹ yẹn mo gbọ́dọ̀ mú wá lóòyẹ̀ ni. Ìyẹn ló fà á tó fi di pé mi ò wá lè lọ di ẹgbẹ́ ológbòní mọ́, nítorí pé ẹdìyẹ ti kú. Ìyẹn bẹ́ẹ̀. Bàbá, ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ sáré béèrè, bàbá, kí ni ìyàtọ̀ tí ẹ rí láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n á ní ṣègbè Ọlọ́run kan náà lájọ́ ń sìn. Bàbá, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Torí tó bá yẹ pé Ọlọ́run kan náà ni mùsùlùmí jọ́sìn àti kìrìsìtẹ́nì jọ́sìn, mi rò pé ó yẹ kí bàbá yín tó jẹ́ chief imam kí wọ́n kọ́ yìí. Bàbá, ṣé Ọlọ́run kan náà ni? Ẹ bá wa là lẹ́kùnrẹ́rẹ́ sà. Ọ̀rọ̀ tẹ́ béèrè yìí ọ̀rọ̀ tó lágbára ni. Mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọn ò sìn Ọlọ́run kan náà o. Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń sìn o. Ó lè nira fún ẹni tó ń gbọ́ mi láti gbà, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bẹ̀ òun lẹ gbọ́ yìí. Mùsùlùmí àti kìrìsìtẹ́nì ò sìn Ọlọ́run kan náà o. Kódà ìwé wọn yàtọ̀ síra wọn. Ìwé kìrìsìtẹ́nì tá ń pè ní Bíbélì àti ìwé mùsùlùmí tá ń pè ní Quran ó takora wọn. Nínú ìwé mùsùlùmí ó ní kúlíhù Allahu Ahadu, Allahu Samad, wípé Ọlọ́run ò bímọ, ẹnìkan kò bí, ohun tó sọ nìyẹn, ohun tí Quran sọ níbẹ̀ nìyẹn. Ó ní kúlíhù Allahu Ahadu, Allahu Samad. Now Bíbélì wá sọ wípé this is my beloved son in the book of nínú ìwé John chapter 3 verse 16. Ó ní eléyìí ni àyànfẹ́ ọmọ mi tí èmi fẹ́ràn jù. For God so loved the world that he gave his only begotten son. Eléyìí tí òun fẹ́ràn jù, ó wá fi fún wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ó máa ní ìyè nípẹ̀kun. Láti bẹ̀rẹ̀ lọ ẹ ti mọ̀ wípé Ọlọ́run tó sọ ní ọ̀rọ̀ nínú Kùránì pé Ọlọ́run ò bímọ, ẹnìkan kò bí, kò ní padà wá sínú Bíbélì kó sọ wípé Jésù ọmọ Ọlọ́run ni. So ìyẹn bẹ́ẹ̀ yẹn tẹ́ bá wá wo gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní gbogbo ilé ayé, ẹ rí pé àwọn mùsùlùmí wọn ò nígbàgbọ́ wípé Ọlọ́run tí kìrìsìtẹ́nì ń sìn ni mùsùlùmí ń sìn. Torí pé tí wọ́n bá máa dárúkọ Ọlọ́run, wọn ò ní dárúkọ Ọlọ́run lásán, wọ́n máa sọ wípé Ọlọ́run Allah